Africa Content TV. World Congress là ń ṣe yìí ìṣọ̀kan àlàáfíà àtọkùnrin àtobìnrin àti gbogbo lóyè gbogbo baálẹ̀ o. oníṣẹ́ owó àtọlọ́jà. àtọ́níṣẹ́ owó àtọlọ́jà pátápátá ìrìnsọ̀kan àlàáfíà láàrin yìí. gbogbo gbogbo eléyìí ò lọ́wọ́ òṣèlú nú. eléyìí ò lọ́wọ́ òṣèlú nú. gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ló ń bẹ ń bi ìrìnsàárín yìí. gbogbo àwọn olóògùn là ń bẹ́ ń bẹ̀. gbogbo àwọn bá àti ìrìnsọ̀kan òwúrì àfọ̀n àròtẹ̀ ṣe yẹ kí n ṣe tèmi. kò rẹ́ni bájà ó wò gírí kọ̀ọ̀rọ̀. kábíyèsí ikú bàbá Yeye. kábíyèsí o akọ ẹmọ tí bọ́lọ́kọ̀ pààlà lábàrí òkò yamba yílùmọ̀ bí ọkọ̀ akọ ẹmọ tí bọ́lọ́kọ̀ pààlà pẹ̀ ẹ̀yẹ kábíyèsí Alaafin. kábíyèsí o. ọmọ wọ̀ rúkúsù àbí rọ́ọ̀mù àbí bàbá jẹgẹrọba ẹ̀yẹ kábíyèsí Alaafin. kábíyèsí o. ọmọ ìyàdá ẹlẹ́wọ̀ ẹ̀tù abọ́kọ́létí akébọ̀rẹ́ abọ́kọ́lá gbójúpa ẹ̀yẹ kábíyèsí Alaafin. kábíyèsí o. wọ́n ní kí n kí gbogbo wa o wípé a kú ìrìn ìṣọ̀kan àti àlàáfíà tí a rìn lónìí. wọ́n ní pé kí n sọ fún wa pé àjíǹde ara wa ó máa jẹ́ o. àṣẹ. àwa tá a ṣe tọdún yìí la ó ṣe tẹ̀mí o. àṣẹ. nínú ayọ̀ àti àlàáfíà lágbára lọ́wọ́ elédùà. àṣẹ. wọ́n ní kí n kí wa pé kí n dúpẹ́ lọ́wọ́ wa wípé a kú ọdún o ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀ o. àṣẹ. pé lágbára lọ́wọ́ Ọlọ́run a ó tún péjú ṣe ọdún tó ń bọ̀ ní ayọ̀ àti àlàáfíà. àṣẹ o. wọ́n ní kí n dúpẹ́ ẹ kú àtìlẹ́yìn ẹ kú àdúrótì ẹ kú àdúrà ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Aláàfin pẹ̀lú ìlú Ọ̀yọ́ pẹ̀lú ilẹ̀ Yorùbá pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. wọ́n ní kí n kí gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá láìṣẹ́kù kan lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà nílé lóko. kábíyèsí o. nílé lóko àti lẹ́yìn odi pátápátá wọ́n ní kí n kí gbogbo wa. wọ́n ní bá a ṣe ń ṣe pátá gbogbo ẹ̀ ni àwọn ń rí gbogbo ẹ̀ ló ń tó àwọn létí pé àwọn dúpẹ́ lọ́wọ́ wa o wípé ẹ ṣe gan ni gbogbo bí tẹ́ ti mú owó náà lágbára lọ́wọ́ Ọlọ́run elédùà ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò. àṣẹ. wípé àbùdí ni tòkun àbùdí ni tọ̀sà wípé itọ́ ò kí ń dá àdá itọ́ kò kí ń dá ahọ́n pé ohun rere ò ní dá gbogbo wa o lágbára lọ́wọ́ Ọlọ́run. wọ́n tún wá ní kí n kí gbogbo ìgbìmọ̀ pátápátá ti Ọ̀yọ́ World Congress. wọ́n ní kí n kí gbogbo wa gbogbo àwọn tí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti gbé irú ètò kàǹkàkàǹkà báyìí kalẹ̀. wọ́n ní pé kí n dúpẹ́ lọ́wọ́ wa gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ pátá gbogbo àwọn kọmitì gbogbo àwọn ènìyàn pátápátá nílé lóko tí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ètò yìí kó wá sí ìmúṣẹ. wọ́n ní pé kí n dúpẹ́ lọ́wọ́ wa pé ẹ ṣeun gan o ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. àṣẹ o. wọ́n ní ní àsìkò tí ọba wa yìí ọba Bímbọ́lá Akeem Owoade ẹlẹ́wọ̀ ẹ̀tù. kábíyèsí o. ìlú Ọ̀yọ́ á máa tẹ̀síwájú o. àṣẹ. eku á máa ké bí eku o. àṣẹ. ẹyẹ á máa ké bí ẹyẹ o. àṣẹ. gbogbo ọmọ ènìyàn á máa fọhùn bí ọmọ ènìyàn. àṣẹ. gbogbo àfojúsùn wa ní rere lágbára lọ́wọ́ Ọlọ́run á wá sí ìmúṣẹ o. àṣẹ. wọ́n ní kí n kí wa wípé ẹ ṣeun o pé gbogbo ìrìn àlàáfíà àti fìmọ̀ṣọ̀kan tá a rìn lónìí gbogbo ẹ̀ pátá làwọn náà ń rí o. àwọn ò sí ń bí lára pẹ̀lú wa ṣùgbọ́n àwọn náà wà ń bí lẹ́mìí pẹ̀lú wa pé gbogbo bá a ṣe ń ṣe làwọn náà ń rí. wọ́n ní kí n dúpẹ́ ẹ ṣeun adúpẹ́ o àdélébáre o àrìnàkórè o àkòyá ibi o ẹ ṣeun o a ó máa rí yín bá o. adé ọba tọba ní í ṣe ìlẹ̀kẹ̀ ọba tọba ní í ṣe o Owoade ìwọ ni bàbá adé ọba tọba ní í ṣe ìlẹ̀kẹ̀ ọba tọba ní í ṣe o Owoade ìwọ ni bàbá. ẹ ṣe àdúpẹ́ níbo yìí ààfin là ń lọ báyìí. ẹ ṣe àdúpẹ́ o. lójú àpáta ibẹ̀ là ń lọ báyìí. ìrìn ìfọ̀kẹ́ yìí ó tún tẹ̀ wájú báyìí. ẹ jẹ́ tó máa jọ lọ sí ojú àpáta gbogbo ẹ̀yin tó wún dé. ẹ máa bọ́ wa bọ̀ kò ní bàjẹ́ thank you God ẹ ṣe àdúpẹ́ o. àdúpẹ́ lọ́wọ́ ìyá wa ayaba olórí Abíwùmí Owoade ìyẹ̀dá ẹlẹ́wọ̀ ẹ̀tù. ẹ ṣe àdúpẹ́. Alówó lọ́ba Ọ̀yọ́ ní ìṣẹ̀dálẹ̀ gbogbo ọmọ Yorùbá Ọ̀yọ́ lónìí tí bíkù tí gbogbo ọmọ Yorùbá ń sọ
Yorùbá fọbajẹ tó kọjá Aláàfin mo ṣe kábíyèsí fọba wa Owoade kádé pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ o ọba bíi Bọ́lá Òkìrù kẹrẹ̀ dókínní. Ọ̀yọ́ ló lọ la mo ṣe bọyọ mà ló lọ bá Ọ̀yọ́ ní ìṣẹ̀dálẹ̀ gbogbo ọmọ Yorùbá Ọ̀yọ́ ló ní tí kíkù tí gbogbo ọmọ Yorùbá sọ Yorùbá fọbajẹ tó kọjá Aláàfin mo ṣe kábíyèsí fọba wa Owoade. Àbí Bọ́lá Òkìrù kẹrẹ̀ dópinni. Ọba tó ẹ̀rù ọba ni mo bà ọba tó Owoade ẹlẹ́wù ẹ̀tù. Gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ kú oríire èrè sọ̀kẹ́ àlàáfíà rẹ̀ èrè tó sọ gbogbo ọmọ Ọ̀yọ́ papọ̀ eléyìí yóò lè jẹ́ ká wà ní ṣọ̀kan ẹnu Ọ̀yọ́ kò á wà lójú kan ẹlẹ́yàmẹ̀yà kò ní sí nílùú Ọ̀yọ́. Ìfẹ́ ló lè so ohun gbogbo. Ìfẹ́ ló lè so ohun gbogbo. Ìfẹ́ ló lè so ohun gbogbo olúrántí màmá. Ìfẹ́ ló lè so ohun gbogbo. Níbi tí ìfẹ́ bá ti wà. Ìrìn sọ̀kẹ́ àlàáfíà láàrin yìí o. Ìrìn sọ̀kẹ́ àlàáfíà ó láàrin yìí. Ìrìn tó kó gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ sínú. Àtọ́nísí ọwọ́ àtọ́níṣòwò. Bàbá lájẹ́ bàbá lọ́jà. Lájọ́ rìnrìn sọ̀kẹ́ àlàáfíà. Ìfẹ́ ló lè so gbogbo kámẹ́rà ara wa. Ìfẹ́ ló lè so gbogbo. Odíbi tó wà dé onírọ̀rùn. Ló máa dùn. Lásán tí ní ìfẹ́ ara wa. Ìfẹ́ ló yẹ ká lò. Ọmọ Ọ̀yọ́, ìfẹ́ ló yẹ ká lò. Ìfẹ́ ni ó gbé adélẹ̀ lérí. Ìfẹ́ ni ó mú ìdàgbàsókè bá lọ Ọ̀yọ́. Ìfẹ́ ló yẹ ká lò. Gbogbo ọmọ Ọ̀yọ́ à ń pè yín síbi. Ìfẹ́ ló máa mú dàgbàsókè wá bá gbogbo wa. Mi kò ní bàjẹ́ àfọ̀njá. Ìfẹ́ ló máa mú dàgbàsókè wá bá gbogbo wa. Kò ní bàjẹ́. Ṣé tiẹ̀ kí n ṣe tèmi? Kò lè mú kankan wá. Ṣé tiẹ̀ kí n ṣe tèmi? Kò lè mú kankan wá. Olú Ọ̀yọ́. Ìfẹ́ ló yẹ kó ti gbé. Ìfẹ́ ló yẹ ká lò. Ìrìn sọ̀kẹ́ àlàáfíà náà rèé. Ìrìn sọ̀kẹ́ àlàáfíà òun là ń rìn yìí gbogbo ọmọ Ọ̀yọ́ ní ti ilé tókó. Àtàrúgbà àtọ́nidá àtọ́nisẹ́ owó. Gbogbo ọlọ́jà lọ́jà. Ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ẹ jẹ́ ká bára ṣọ̀kan. Àìkọ́ wọ́n rìn ejò ní jẹjọ níyà. Àtọ́ba àtìjòyè. Àtọ́ba àtìjòyè àtàfà àti pásítọ̀ àti gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá gbogbo baálẹ̀ lóyè gbogbo mágàjí pátápátá nílùú Ọ̀yọ́. Ẹ jẹ́ àfihàn àwọn ṣọ̀kan. Iwájú l'Ọ̀yọ́ wà Ọ̀yọ́ ò gbọ́dọ̀ wà lẹ́yìn mọ́. Ọ̀yọ́ ò gbọ́dọ̀ wà lẹ́yìn mọ́ iwájú l'Ọ̀yọ́ wà. Mo lè fọwọ́ sọ̀yà níbikíbi. Ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí. Ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí. Ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo ìlú mi ni. Mo lè fọwọ́ sọ̀yà níbikíbi. Ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí. Ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo ìlú mi. Princess Adédoyin. Bàbá mi bídì ńkọ́. Mo lè fọwọ́ sọ̀yà níbikíbi. Ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí. Arúlógún bàbá gbogbo àwọn olóyè ló ń bẹ ń bí. Ọ̀yọ́ bàbá wa arúlógún lẹ̀ gbogbo àwọn olóyè ló ń bẹ ń bí. Ọ̀yọ́ ẹjọ́ wà ní ṣọ̀kan. Ẹ má jẹ́ ká pín yẹlẹyẹlẹ. Ọlọ́run bá lábí bẹ́ẹ̀ gbogbo wa. Ìrìn ṣọ̀kan ìdàgbàsókè láàrin yìí. Gbogbo iléeṣẹ́ ńláńlá ẹ mọ̀ pé bọ̀ wá sílùú Ọ̀yọ́. Gbogbo okòwò ńláńlá ẹjọ́ mọ̀ bọ̀ wá sílùú Ọ̀yọ́.
ẹ má jẹ́ ká wà lójú kan náà mọ́ ẹ jẹ́ kọ́yọ̀ ó máa sún. Ọ̀yọ́ gbọ́dọ̀. mo lè fọwọ́ sọ̀yà níbikíbi ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo ìlú mi ni. mo lè fọwọ́ sọ̀yà níbikíbi ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo. bàbá mi ajíròba bàbá olóyè gan bẹ́ ń bí gbogbo wa làjọ ń ṣe wọ́n lè gbọ́dọ̀ bàjẹ́. olórí abihu mi olórí ikú mama èèyàn bá wa àtijọ́ bẹ̀rẹ̀ ìrìn látàárọ̀ ìrìn tẹ̀síwájú àgbéga Ọ̀yọ́ òun láàrin yìí mo ní pé ìrìn ṣọ̀kan èso lọ́sẹ̀lú dání rárá ẹ má jẹ́ adágúnlá ẹnìkan ló kàn kó kẹ́nìkan bó bá padà kàn wọ́n gan àwọn èèyàn adágúnlá sí wọ́n gan bá a bá jọ gbárùkù tira wa bá a bá jọ ṣe bá a jẹ́ kó dára kìí ṣe torí èmi torí ọ̀la ni torí àrọ́mọdọ́mọ wa ni mo lè fọwọ́ sọ̀yà níbikíbi ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí ìlú mi lórúkọ kárí àgbáyé ìrìnkà ògbó ìlú mi mo lè fọwọ́ sọ̀yà níbikíbi ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí ìlú mi lórúkọ kárí àgbáyé ìrìnkà ògbó ìlú mi. fún ìṣọ̀kan fún ìtẹ̀síwájú ìlú Ọ̀yọ́. ìtẹ̀síwájú ìlú Ọ̀yọ́ là ń béèrè fún lòun là ń sọ ẹ jẹ́ ká fi ra wa ṣọ̀kan tí ẹ bá ti ṣáájú a máa rí bí a máa rí sí a máa rí dí àìdájọwọ́ la fi ń sọ̀yà pé mo lè fọwọ́ sọ̀yà níbikíbi ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo ìlú mi mo lè fọwọ́ sọ̀yà níbikíbi ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo ìlú mi. ìdàgbàsókè ìlú Ọ̀yọ́. Abímbọ́lá ọba wa àkọ́ní. ìṣọ̀kan ìlú Ọ̀yọ́ là ń fẹ́. Abímbọ́lá ọba wa àkọ́ní. Ọ̀yọ́ ògbó lórí ìsàkàn tó tún jà Aláàfin lọ. Abímbọ́lá ọba wa àkọ́ní. Owoade ọba wa àkọ́ní. lórí ìsàkàn tó tún jà Aláàfin lọ. Aṣíwájú Àkànní ṣe iyò ẹ̀ ń bọ̀ sún lọ́wọ́ ẹ̀. Aṣíwájú bàbá Àkànní ṣe iyò ẹ̀ ń bọ̀ sún lọ́wọ́ ẹ̀. Abímbọ́lá ṣe iyò ẹ̀ fún Ṣàngó lórógbó. Ṣàngó orin sọ ọmọ ẹ̀ nìkan. Abímbọ́lá ọba wa Àkànní. Owoade ọba wa Àkànní. Yóò rórí ìsàkàn tó tún jà Aláàfin lọ. Owoade ló bá Àkànní o. ọba Ọ̀yọ́ ló làṣà. Owoade ló bá Àkànní o. Nínú gbogbo ọba àgbáyé o. Ọlá Aláàfin kò sí láyé o. Owoade ló bá Àkànní o. Owoade ló bá Àkànní o. Nínú gbogbo ọba àgbáyé o. Ọlá Aláàfin kò sí láyé o. Àti wáyé ni kò kọjá orí bá ti wáyé pàmàrí. Òun làkúlẹ̀ yẹn ẹ̀wà Aláàfin làgbà ó bá ìdàpọ̀ ẹ̀ má má rí mi. Àti wáyé ni kò kọjá orí bá ti wáyé pàmàrí. Òun làkúlẹ̀ yẹn Aláàfin làgbà ó bá ìdàpọ̀ ẹ̀ má má rí mi. Ọlọ́run wá ṣẹ̀dá tó jọ̀hún lọ lórí ayé. Lọ́jọ́ tó ti dáyé ló ti dáwà bí ẹrú. Ó sàwọn kankan nínú ẹ̀. Ó mọ̀ sàwọn kankan nínú ẹrú tó dá. Nínú wọn Aláàfin Ọ̀yọ́ mà wá. Aláàfin làgbà ó bá ìdàpọ̀ ẹ̀ máa mà rí mi. Àti wọ́n yé ni kò kọjá orí bàtí wọ́n yé pàmà rí. Òun làkúlẹ̀ yan. Aláàfin làgbà ó bá ìdàpọ̀ ẹ̀ máa mà rí mi. gbogbo èyí ti bí ọ̀pẹ ìrìn àlàáfíà ìrìn ṣọ̀kan là ń rìn. Ìrìn àlàáfíà ìrìn ṣọ̀kan là ń rìn. fún ìdàgbàsókè Fún ìdàgbàsókè ìlú Ọ̀yọ́. ìlú ò gbọdọ̀ pín yẹ́lẹ́yẹ̀lẹ́. Ìlú ò gbọdọ̀ pín yẹ́lẹ́yẹ̀lẹ́. Ṣé tiẹ̀ kí n ṣe tèmi àfẹ́mọ́? Ó ti rin àti fòpin sí ó ti dohun gbàdé. Ẹ jẹ́ kí n bọ̀ kájọ wà ní ṣọ̀kan kájọ máa ṣẹ́ ni. Ẹ jẹ́ kájọ gbé Ọ̀yọ́ sókè. Tẹ̀m̀bẹ̀lẹ̀kún ṣé tiẹ̀ kí n ṣe tèmi àfẹ́mọ́? Ó ti dohun gbàgbé. Òkè lọ̀yọ́ wà. Ọ̀yọ́ gbọdọ̀ wà ní ṣọ̀kan. Ọ̀yọ́ gbọdọ̀ wà ní ṣọ̀kan. Ẹ jẹ́ kájọ fara wa ṣe. Ìfẹ́ ló lè so ohun gbogbo. Ìfẹ́ ló lè so ohun gbogbo.
tó lè bàjẹ́ ibi ìfẹ́ bá ló máa dùn kájà tí ní ìfẹ́ ara wa ìfẹ́ ló lè ṣohun gbogbo 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 kò síbi tó wà tó lè bàjẹ́ ibi ìfẹ́ bá wà ló máa dùn ọjà tí ní ìfẹ́ ara wa láǹfẹ́ ní ti lọ́yọ̀lé unity láǹfẹ́ unity lọ́yọ̀lé unity láǹfẹ́ unity lọ́yọ̀lé unity láǹfẹ́ unity lọ́yọ̀lé. ìrìn sọ̀kan ìrìn tẹ̀síwájú ìrìn àlàáfíà láàrin. òṣèlú wọn kò ṣọ̀tẹ̀ mọ́ kò tẹ́gun wọn kò ṣọ̀tẹ̀ mọ́ Ọ̀yọ́ ti wà ní ṣọ̀kan òṣèlú wọn kò ṣọ̀tẹ̀ mọ́ kò tẹ́gun wọn kò ṣọ̀tẹ̀ mọ́ Ọ̀yọ́ ti wà ní ṣọ̀kan òṣèlú wọn kò ṣọ̀tẹ̀ mọ́ nílé lóko kò tẹ́gun wọn kò ṣọ̀tẹ̀ mọ́ Ọ̀yọ́ ti wà ní ṣọ̀kan kòsógun mọ́ kò ṣọ̀tẹ̀ mọ́ kòsógun mọ́ kò ṣọ̀tẹ̀ mọ́ Ọ̀yọ́ ti wà ní ṣọ̀kan. ẹ ṣe kábíyèsí ọba wa ọba Owoade kábíyèsí Owoade ọlọ́run ẹ̀tù kábíyèsí kẹ́ẹ̀dàgbà kẹ́gbẹ́ Abímbọ́lá 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 òjọba ìlú tòrò Abímbọ́lá 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 òjọba ìlú tòrò Abímbọ́lá. Abímbọ́lá ooo Abímbọ́lá òjọba ìlú tòrò Abímbọ́lá Abímbọ́lá ooo Abímbọ́lá òjọba ìlú tòrò Abímbọ́lá. ó ní káwọn ní ṣọ̀kan o Abímbọ́lá. gbogbo àwọn tí lódìdí. ó ní káwọn ní ṣọ̀kan o Abímbọ́lá. ó ní káwọn ní ṣọ̀kan o Abímbọ́lá ká má ṣe pín yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ o Abímbọ́lá. Abímbọ́lá o Abímbọ́lá òjọba ìlú tòrò Abímbọ́lá. ìrìn sọ̀kan ìrìn àlàáfíà. ṣé tiẹ̀ kí n ṣe tèmi ẹjẹ́ kó tó ìgbàgbé. ṣé tiẹ̀ kí n ṣe tèmi ẹjẹ́ kó tó ìgbàgbé. gbogbo ọmọ Ọ̀yọ́ nílé lóko lódò lẹ́yìn odi. gbogbo ọmọ Ọ̀yọ́ nílé lóko lẹ́yìn odi. ìrìn sọ̀kan àlàáfíà láàrin yìí. ìṣọ̀kan àlàáfíà òun là ń rìn yìí o. tẹ̀síwájú ṣọ̀kan. ká lè bá tẹ̀wájú. Abímbọ́lá o Abímbọ́lá òjọba ìlú tòrò Abímbọ́lá. Abímbọ́lá o Abímbọ́lá òjọba ìlú tòrò Abímbọ́lá. àti gbogbo ẹlẹ́sìn ìṣẹ̀ṣe. mo lè fọwọ́ sọ̀yà níbikíbi. àti gbogbo ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí. fún ìrìn sọ̀kan yìí. ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo ìlú mi ni. mo lè fọwọ́ sọ̀yà níbikíbi. àti ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí. àti gbogbo ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo ìlú mi. àti Nigeria Police Force. Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí. àti ikọ̀ àmọ̀tẹ́kùn. FRS àti ADLA àti Sọ̀yìkì Ọ̀yọ́ ni ẹ́. akú ọ̀rọ̀ ìlú. Lóde ọlọ́kọ́ Ọ̀yọ́ mo ni lè ẹ́. fọwọ́ sọ̀yà níbikíbi. ọmọ Ọ̀yọ́ Aláàfin mà ní mí. Omi ni. ìlú mi lórúkọ kárí àgbáyé èmi gan ògo ìlú mi ni. mo lè fọwọ́ sọ̀yà níbikíbi. gbogbo tẹ̀yìn ọmọ Ọ̀yọ́ alálùbọ́sà. Aláàfin mà ní mí. ìlú mi lórúkọ gbogbo àwọn kárí ọmọ àgbáyé èmi gan ògo ìlú mi. Aláàfin bẹ́ẹ̀ rẹ wá. Ọ̀yọ́ ló lọ lábọ́ tó báyọ̀ mà ló lọ bá. Ọ̀yọ́ ní sẹ̀dálẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ọ̀yọ́ ló ní tíbíkù tí gbogbo ọmọ Yorùbá ń sọ. Yorùbá fọbajẹ tó kọjá Aláàfin. Ó ṣe kábíyèsí bọ́bà wá. Ọ̀wádé. ẹ ṣe kábíyèsí bá láàfin. Ìyá Bọ́lá
kábíyèsí bọ́bá wa Owoade kádé pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ o ọba bíi Bọ́lá Òkìrù kẹrẹ̀ dókínní. ọ̀yá ló lọ́la mọ́tò bọ́yọ̀ mà ló lọ́ba ọ̀yọ́ ní sẹ́dálẹ̀ gbogbo mọ́.